Pásítọ̀ Agbala Gabriel ní kóòtù kẹ̀ lórí ọ̀rọ̀ Muyideen yìí náà. Àwọn àáfàá yẹn o, wọ́n ti ń gbé Agbala Gabriel lọ kóòtù kò sí ń tọ́jọ́. Kí ni wọ́n fẹ́ lọ sọ ní kóòtù? A máa wá ṣe nǹkan báyìí o, ẹ̀yin èèyàn. Ẹ̀gbọ́n ṣé lóòótọ́ ni pé àwọn àáfàá Muyideen gbé Pásítọ̀ Agbala Gabriel lọ sí court lórí ọ̀rọ̀ Muyideen? Ó ti wá dójú ẹ̀ pátápátá, ọ̀rọ̀ yìí ti wá di woro sí woro báyìí. Ìkànnì DigiNaija television náà lẹ wà. Please subscribe and follow us. Like, comment and share this video. Ẹ wò ẹ̀yin èèyàn. Ọ̀rọ̀ Muyideen ti wá di woro sí woro gidi láàrin àwọn àáfàá o. Ẹ wá gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ lẹ́nu àáfàá ọ̀nà òdodo aka àáfàá kó máa dùn. Ẹ wò ẹ jájọ gbọ́rọ̀ yìí ó kẹ́ wá máa bá mi fòpínìọ̀ yín nípa ẹ̀ sí comment. Má padà wá ká wá sọ̀rọ̀ nípa ẹ̀. Àkọ́kọ́ tí ń ṣẹlẹ̀ kì í sọ̀rọ̀ ẹ̀sìn. No, ẹ má lọ pọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ má lọ pọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ má lọ pọ̀. Ẹ má lọ pọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ náà because Agbala Gabriel yìí kò sọ fẹ́nìkan rí pé wá gba Jésù sínú ayé ẹ. Kò sọ fẹ́nìkan rí. Agbala Gabriel kò sọnù píìsì ẹ̀ rí. Kò sọ níbi tó ti lọ tọrẹ fún yàn rí. Ìmọ̀ Mùsùlùmí ni o ọ̀ Kírísítẹ́nì ni o. Kò sọ fún Kírísítẹ́nì gẹ́gẹ́ rí pé báyà kó máa bọ̀ ṣọ́ọ̀ṣì ń kò wí rí. Kò dẹ̀ ṣàánú Mùsùlùmí kankan rí kó wá ní kó wá gba Jésù. Kí ló dé fẹ́ lọ mẹ́sìn? Al-Qur'ani ọ̀rọ̀ Ọlọ́run olúwadẹ̀ ni máa ń já àbí asánẹ̀tín fọláwú Asiri ní àmùsálìyá. Ẹni tó lè ṣàánú ẹ ẹni tó lè ṣàánú fún bí ẹ bá jẹ́ olùgbàgbọ́ òdodo ó ní láti criticize lórí ẹ̀sìn látara àánú. Irú ẹ̀ la fi rán Agbala Gabriel. Mo sọ fún yín pé dọ́là ọ̀sẹ̀ mo stand sẹ́yìn Agbala Gabriel wàláì rọ́bùlì Káàbà. Ìtọ́tọ́ ni kẹ́ẹ̀ṣe. Mọ̀dẹ̀rí tí kàkà tí wọ́n sẹ́ẹ̀dì sí mi ní ìsinú tó jẹ jáde nu. Wọ́n fi fọ́tò mi síbẹ̀. Èmi Ọlásùnkànmí Àkànmú gbẹ̀ngbẹ̀ mo wà bí òkè o. Wàláì rọ́bùlì Káàbà. Wọ́n fi tíṣkà síbẹ̀ wọ́n ya fọ́tò mi sí. Wọ́n gbẹ̀gbẹ̀ àwọn ọmọ mi pé fọ́ọ̀bù ni. Àwọn tí wọ́n ń jurọ́ lásán nígbà yìí àwọn àáfàá yẹn o. Wọ́n ti ń gbé Agbala Gabriel lọ kóòtù kò sí ń tọ́jọ́. Kí ni wọ́n fẹ́ lọ sọ ní kóòtù? Lọ́yà tí wọ́n fẹ́ invite kí ni wọ́n fẹ́ sọ fún? Yorùbá ní ẹjọ́ là á kọ́ ẹnìkan ìkọjà. Muyideen ti gba ìwé ilé rẹ̀ in public. Agbala Gabriel ti kówé ilé ẹ̀ fún. Kí ló ka Agbala Gabriel lórí dúkìá Muyideen mọ́? Ẹ̀yin tẹ́ ẹ mú babẹ́ tẹ́ ẹ mọ bó ti yẹ ká ẹ ṣe. Tẹ́ ẹ mọ tó yẹ ká ẹ ṣe ilẹ̀ ní Muyideen lára. Ẹ̀yin lẹ ní ayé ẹ̀ lára. Ọlọ́mọdé ẹ ti ba ayé ẹ̀ jẹ́ tán kórìí ti ẹ̀gẹ́gún tó pé. Ṣé tẹ́yìn rẹ̀ bá yọ sọ́pọ̀lọ́ rẹ̀ yọ sọnù ni? Sọ́pọ̀lọ́ rẹ̀ náà yòrò ni. Ẹ má dàgbàgbé gbogbo dìpátímẹ́ǹtì kọ̀ọ̀kan ló ní sọ́ọ̀sán tiẹ̀. Àwa Mùsùlùmí àníbàṣẹ fẹ́yàwó ẹ má gbàgbé pé kóòtù ẹ̀dín ni Muyideen ṣe o fún ìyàwó rẹ̀. Kóòtù ẹ̀dín ìjọba lọ́dẹ̀ kọ́ ọ̀bọ̀ fún un. Sẹ́ni kẹ́kẹ́ sọ pọ̀rọ̀ ìyàwó ẹ̀ mọ́nú yín. Wọ́n wá gbé fọ́tò mi sí mo ti rí i. Mọ̀dẹ̀ ti sọ fún mi pé ní Kire ni wọ́n bí mi sí o. Bàbá tèmi pẹ̀lú wọn. A kì í ṣàbòsí lu wa. Ìlú Kire wàláhì ìṣàbòsí. Bọ́rọ̀ bá ṣe wí rí láti sọ. Kódà bọ́ bá jẹ́ pé mi ọlọ́rọ̀ ọmọ jẹ̀bi màá sọ̀rọ̀ ń dà lójú ẹsẹ̀ ni. Màá tọrọ apology. Ọmọ bíbí Kire ẹwú ni wìrí ẹwú filé àmì fọ̀nà àmì ẹwú tí ò ní fàbùjá lẹ́ẹ̀kiri ẹmẹ ẹnìkọ̀ọ̀kan tọ́ra àmì ìpẹ́ burú ìkànnì.
inú dodo wàláyà àmọ́ kò sí sẹ́ ẹ̀rí pàwọn ìran yìí lágbára púpọ̀ ó bó ṣe mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan mo lérò wípé ẹ̀yin tí ẹ mọ tẹ̀súnmọ́ pásítọ̀ náà Adébóyè dáadáa tẹ̀sí wo ètò lákòókò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ má bá mi sèǹdì fídíò yìí kó máa lọ títí láti bí ọ̀dọ̀ pásítọ̀ náà Adébóyè torí àwọn ìran yìí ó lágbára púpọ̀ kí sàwọn ìran tí wọ́n lè kọ etí ọ̀gbọ̀n ìsìn ní ẹ tún jẹ́ máa gbọ́ wọn lọ. ẹ̀sìn kìrìsìtẹ́nì ló dáa ju ìsìláàmù lọ ó ń kálukú jọ ń jà lórí ẹ̀tọ́ ẹ̀ àmọ́ yóò dìjà ń sọ̀rọ̀ ẹnu ni. What are the type? Àti àfa àkẹ́ tó pè mí àfa àyẹ kọ́ máa dùn yẹn aláàjì nígbà tí ẹ ti ń dáwọ́ fún mi ní dìdìrín ní ọ́ni oríire tọ́lọ̀ ti ní kí n ṣe nu ayé tí bàbá tó bí ọba ṣe yóò ti fẹ́ bínú parẹ́ nítorí oríire. Àwọn èèyàn náà ni wọ́n dẹ̀ ṣe fún wa o kí láàfà àtàtì ó pèrè lówó mo ní kí lórí owó táwọn èèyàn sáàdì tí ẹ bù mí lọ́ọ̀láì lórí ọmọ àwọn olóríire tí ẹ ti dùn mí lọ́lá bí aṣọ ni àwọn títí wọn ò ní bàjẹ́ àwọn tí ara wọn ò kọ òótọ́ ọ̀rọ̀ tí ìbá ṣe kí wọ́n ní kí n má dàá kó àwọn wọ́n náà ṣe fọ́lọ́hún wọ́n nítorí pààrí wípé ẹ̀yìn fi àlàáfíà nílẹ̀ Yorùbá èló lè tó orí lọ́nláì wo owó tí wọ́n bù mí mo fẹ́ lọ fi ra mọ́tò kọ́ parẹ́ owó tí ẹ bù mí mo fẹ́ ra mọ́tò ọgbọ́n àwọn jésù tọrọ àwọn tí ẹ bù mí ọdún 100,000 50,000 sẹ́yìn àtọ́ máa sọ tọrọ kò tó gbọ́ rẹ ni èmi ọmọ pé sẹ́yìn àmọ́ sọ òdodo ọ̀rọ̀ kọ́ gbọ́ rẹ o ìwọ náà lọ dúró sórí òdodo ẹ kú lórí irọ́ mọ kàtàbà láùlákà sáyà àti kàlàdà áfíríkà oríire tá a bá kọ mọ́ tó o bá dúró lórí òdodo wàláhì Olódùmarè ó fìlì ọ lọ. èyí tá a bá dẹ̀ kọ mọ́ bó ti wọ parọ́ tó o lè torí ẹ̀ kọjá oríire tó bá jẹ́ tiẹ̀. mọ̀sálánì mo ní ìdí fóun ẹ̀wò ẹ tó bọ́ bí ẹ bá mi sí à program yìí wàláhì lónìí ni brọ́dà mi kan àwọn náà ní mẹ́ta kọ àwọn wọ́n ní lọ ná fóun mo dẹ̀ lọ ná fóun mo ti sọ yí ẹ̀ fún ọ aláàjì ọ̀nà òdodo aláàjì kọ́mọdé fọkànbalẹ̀ títí òru kì í ṣe Nàìjíríà o mo tún ti dábàá mi jẹ́ sáwọn eléyìí lọ́rùn èmi ẹ fẹ́ la kí ló dé tá a máa bínú ara wa èyí tí ò jẹ́lẹ̀ Yorùbá sọ wájú nù mo ti lọ ná fóun nígbà tí ọba ẹ̀dọ́lá máa fi ẹ̀ lọ́nà láyìn. aláwa là ń fìyà jẹra wa lẹ Yorùbá àwọn lídà wọn ò débẹ̀ burúkú tí ń bẹnu àwọn ọmọlẹ́yìn ó ń bẹnu àwọn lídà ọ̀dájú tí ń bẹnu wa ó ń bẹnu wọn àwọn aráàlú lójú kan náà. lánàá Wednesday yìí mọ iye èèyàn t'Agbala Gabriel tó fún lóúnjẹ ni mùsùlùmí pọ̀ rẹpẹtẹ ń bẹ kìrìsìtánì pọ̀ rẹpẹtẹ ń bẹ. mùsùlùmí pọ̀ rẹpẹtẹ kìrìsìtánì pọ̀ rẹpẹtẹ mo lárakùnrin yóò fi tẹ̀sí ṣe àánú iṣẹ́ tá a fi ràn láàánú àánú ní iṣẹ́ tó bá tó ní fi ràn iná lọ́dẹ̀ fèsì ẹnì kan ọ̀dẹ̀ lè ṣàánú kọ́ kábàámọ̀ burúkú o ìwọ máa ṣàánú wò náà ìwọ máa ṣàánú wà á rí i pé wà á máa ní improvement tí ọ̀dẹ̀ ní yí ọ wà á máa ní progress tí ọ̀dẹ̀ ní yí ọ if you are a Muslim or you are a Christian or you are a Herbalist. ọba tó ní wò criticize kí là ń bá kiri ẹ máa gbọ́ dọ́là ọ̀sẹ̀ mo wà lẹ́yìn Àgbàlá Gabriel lórí kéèsì tó àti Muyideen nìyí o wàláhì tàláhì súnmọ́bì láìlẹ́dí láìláhì láwà mo ní kóòtù kí ni wọ́n fẹ́ sọ fún lọ́yà yìí pé kọ́ bá wọn kọ sí náà kí ni àwọn àbá àti ẹ̀fí kóòtù alẹ́ rọ̀hún kí lè fẹ́ sọ pé kí lọ́yà kọ sí Àgbàlá Gabriel náà kí lè fẹ́ sọ
wà live ìjọ tó rí Muyideen nígbà tẹ́ ẹ mọ̀ pé ọmọ ẹ̀yà yín ni ojú ẹsẹ̀ ẹ̀yìn ṣe lọ sọ́dọ̀ Àgbàlá pé bá ní mú mùsùlùmí ní gbogbo tó ní ìdí àgbà fún un. Ó lágbára o ẹ̀yin èèyàn abẹ́rẹ́ wípé àwọn àáfàá Muyideen wọ́n sì ń ti Muyideen gbọ̀ngbọ̀ngbọ̀n wọ́n sì fẹ́ tì sẹ́nu nǹkan míì wọ́n fẹ́ ti Muyideen sẹ́nu wàhálà lélẹ́yìí ó ga o. kí lẹ fẹ́ sọ Agbala Gabriel wà live ìjọ tó rí Muyideen nígbà tẹ́ ẹ mọ̀ pé ọmọ ẹ̀yà yín ni ojú ẹsẹ̀ ẹ̀yìn ṣe lọ sọ́dọ̀ Àgbàlá pé bá ní mú mùsùlùmí ní gbogbo tó ní ìdí àgbà fún un. Ó dẹ̀ sọ fáyé kò ń fẹ́ kọ́lé fún un fáyì ó sì kọ́lé àárí kí lẹ fẹ́ fún lọ́yà tẹ́lẹ̀ fẹ́ pè ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn kí ni ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn fẹ́ béèrè lọ́wọ́ Agbala Gabriel fún Muyideen ẹ bóde kẹ wá wí gẹ. ẹ wò ẹ̀yin èèyàn ọ̀rọ̀ Muyideen àtàwọn àáfàá tán jọ ń tanra wọn tí ẹ bá gbàgbé pé mo sọ nínú ètò tí mo ṣe lánàá wípé tó bá fẹ́ gbowó fún Muyideen táwọn àáfàá yìí bá fẹ́ gbowó fún Muyideen kán jáde kán wá tọrọ owó directly kán yé pẹkọrọ torí gbogbo drama tó ń perform yìí kò lè pè wọn mímọ nǹkan tó fẹ́ lọ bá Agbala Gabriel jà lé lórí ní kóòtù ọ̀rọ̀ wọn yìí ò tí yé mi àmọ́ wọ́n ní èyí tó bá palábòsí pọ̀ báyìí òun náà ló máa ń tú wọn ká kí l'opinion ti yín lórí ọ̀rọ̀ yìí ẹ máa bá mi jù sí comment ká tó wá máa lọ ẹ jẹ́ ká ka comment díẹ̀ tó wà lábẹ́ fídíò bàbá kó máa dùn ká tẹ̀ gbọ́n táwọn èèyàn gan sọ lórí ọ̀rọ̀ yìí. Engineer Balogun Kudus ni thank you for that word Alhaji with a lot of love emoji and star emoji. Adébùsọ́lá Ọláyísádé òun ni àwọn àfáà ìkà yìí wọ́n á fẹ́ la God bless bàbá olódodo and I'm sure God will announce him more for prosperity with this singular heart. Lọ́dà post ti bàbá olódodo a lot of likes, a lot of love emojis, a lot of thank you emoji làwọn èèyàn fi sunday that's to tell you pé gbogbo nǹkan tí bàbá yìí ń sọ àwọn èèyàn nífẹ̀ẹ́ sí wọ́n like ẹ̀ wọ́n lẹ́ni tó bá ti ń sòdodo báyìí ó di dandan kí àwọn èèyàn kan máa relate pẹ̀lú ẹ̀. Matthew Ọlọ́jẹ̀dẹ̀ oní Muyideen was being fed, housed and he also made sure that he got married. Àbí o kí ló tún kù tí Muyideen tún fẹ́ kí Pastor Agbala Gabriel ṣe fún tí wọ́n ṣe fún ó lágbára wọn lẹ́ni lórí òní fìlà láyé ìṣá. Queen Ademi oni God bless you sir. Then this is Princess Royal tó fi thank you emoji náà sí under video bàbá olódodo a lot of gbàgbós làwọn èèyàn ń fún àwọn àfáà Muyideen àwọn àfáà tó ń support Muyideen lọ́ndà post bàbá olódodo yìí ó jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó lágbára. Atúrí Adébùsọ́lá Ọláyísádé ó ní giving him 10k per week even people struggling outside are not seeing such. It's a big sin to be an ingrate. Exactly. Kò sí mi ti ẹ̀rọ pẹ́sì kankan wà tó ní kéèyàn jẹ́ ingrate kéèyàn jẹ́ aláìmoore ẹ̀dá bíi ti Muyideen ó lágbára ó gbẹ̀nù tán ẹ̀yin èèyàn. Ti Fàlàṣẹ ó ní ọ̀rọ̀ gidi ní àáfàá yìí ń sọ o God bless you. Now Dámilọ́lá Odúayọ̀ náà ni bàbá God bless you sir. And Princess Royal tún fi love emoji náà sọ́ndà fídíò yẹn we have Olúbùnmi Akínmọ́ládùn náà ní well done sir. Ọlábọ̀dé Olúbùnmi òun náà ní bàbá ọkọ mi ẹ̀yin kire kì í ṣàbòsí ní tòódòdó ẹ ṣeun ẹ gbọ́ ẹ̀yin èèyàn ṣé gbogbo ọmọ Ìkirè ni ò kí ń ṣàbòsí ṣàrà àwọn ọmọ Ìkirè tó máa ń ṣàbòsí ni ẹnì ṣàfẹ́sọ àsọdùn náà gẹ́gẹ́ bí orúkọ bàbá kó máa dùn ó lágbára o ẹ̀yin èèyàn. Then Fúnmiláyọ̀ Adéwọlé Oyèkúnlé ó náà ní God will continue to bless you Alhaji Abibat Ọláyẹmí Abíọ́dún ó ní ẹ̀yin àfáà ìkà ẹ fẹ́ la yes o wọ́n máa fẹ́ la lórí social media torí àfáà kó máa dùn is here for them bàbá yìí ò ní gbà fún wọn láíláí pẹ̀lú charisma tí wọ́n ní yìí. Fúnṣọ́ Bello Ọ̀dẹ́tóyìnbó Bello ó náà ní love you dákú ẹni máa ń fọ́ fàáfàá kẹ́ kí ló ń ṣẹlẹ̀ ní comment section ó ga o. Abibat Ọláyẹmí Abíọ́dún ó ní bẹ́ẹ̀ ni o Àgbàlá ò fi tẹ̀sìn ṣe rárá with a thumbs up for bàbá
kó máa dùn. Ẹ̀yin èèyàn ṣe rí wípé wọ́n ní ọ̀rọ̀ àwọn òmùgọ̀ ló máa ń yàtọ̀ tọlọ́gbọ́n báyìí ó máa ń jọra wọn ni. Exactly, Pastor Agbala Gabriel ever fi tẹ̀sí ṣe ní anytime tó bá fẹ́ ràn yàn lọ́wọ́. Ìdí tí àwọn àáfàá ìṣe wa fẹ́ sọ ọ̀rọ̀ Muyideen di ọ̀rọ̀ ẹ̀sìn ó ní kò yé mi, àmọ́ mo ṣáà ti ń tẹnumọ́ wípé gbogbo ohun tán bá fẹ́ òní kan jẹ́ ká mọ̀, kan ṣàlàyé, kan jẹ́ kí ọmọ Nàìjíríà kó bá wọn dá sí. Níṣẹ́ tó fi ń pẹ́ kọ́rọ̀ fún Pastor Agbala Gabriel kan tọrọ owó fún Muyideen directly lórí social media ká mọ̀ wípé wọ́n tọrọ owó fún ni. Gbogbo kọ́nàkọ́nà kò lè pay wọn. Ẹ má bá mi fòpinion yín sí comment. Ẹ má gbàgbé láti subscribe kẹ́dẹ̀ máa follow DJ Naija Television. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà.